Love.
Ọba tí kò ní kẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe tó torí pé ipa yín ka kápẹ́ yín kẹ́ mọ̀ wá tí wọ́n sì rí ipa yín ka yẹ̀sí kódà tí n bá ní tara mi ipa yín ká kẹsọ wípé àbá fi máìkì yẹn lẹ̀. Bẹ́ẹ̀ni kò dẹ̀ sí ń tá a ṣe. Àwọn èèyàn nínú àwọn tó yẹlẹ̀ tí yín lápadà gbọ́ kí ni reason ni pé yín lẹ fẹ́ fún wa ní nǹkan àwọn akọ́ la fẹ́ fún yín. Àwọn akẹ́lẹ́ gbà lọ́wọ́ yín ni. Ṣùgbọ́n ọba tí ò ní kẹ́ ẹ jọra yín lójú. Ìjọ táwọn ọmọ tí yín náà bá ń retí oore irú yín ni wọ́n máa bá pàdé. Àmín. Òbí mi ò lè sàmì àdúrà tàbí. Ó ní reason bàbá ṣúgà. Tọ́rọ náà mọ̀ pé wà tòun ò dáa. Ó ní tó fojú ọ̀pọ̀lọpọ̀ rí. Ọlọ́run má dà yín láàmú o. Àmín. Ọlọ́run la hawla wala quwwata. Illa bika ya Allah. Wọ́n ní ètò ṣe sùúrù tá a bá ti rí 200 lọ́dọ̀ àwọn ọkùnrin. Táyọ̀ dá wọ́n bí ní. Ẹ̀yin ìyá wa pé ààyè ń da yín pẹ̀lú àdúrà. Insha Allah. A ní ìdí ọkùnrin mẹ́wàá tó fún wa ní 2020. Ṣùgbọ́n ọlọ́njẹ́ lè rí. Ọlọ́njẹ́ lè rí. Kàrámọ̀tà dàbò ẹbí yìí ó pọ̀ kọjá kámárì owó lọ. Bó ṣe rí nìyẹn náà. Number 1. Ẹbí yìí kan fún rẹ̀ pọ́tí special yìí ó pọ̀ ju kán má fún wa jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣùgbọ́n báwọn ẹbí yìí ṣe tún wá rí yìí ṣe tún wá lò yìí. Ó rí ni. Ó níbi tí mo ti rí láàsì. Ó níbi tí a tó ti ń lo orú ẹ̀. Àbújá la ti jọ rí. Àgẹ́dẹ́rì yìí ní Búgò tí ì fi jókòó lọ́dún. Bó ṣe rí nìyẹn náà. Bàbá 2020 mẹ́wàá péré. Ó ní bóyá ká ti ṣe ìjókòó. Ló bá tán. Àbí ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Torí káàṣì lè má ṣe ń bí dáadáa. Ẹ dákun. Account number. Account number. Ẹ jẹ́ kí bàbá kọ́kọ́ ṣáájú náà mú sọ. Wọ́n lè ti wà nínú ìwé ọwọ́ kó wá. Ẹ bẹ́ẹ̀ ni àti ẹ̀ nídìí káwọ́jọ́ ń bí. Owó la fẹ́ gbà. Owó la fẹ́ gbà. Owó la fẹ́ gbà. Allah. Ẹbí mi ẹ pé wọn ń gbẹ bá wá bèrè 2020 agirílẹ̀ fèrè èèyàn márùn-ún fún wa. Àbí mi àdáni. Ẹ má bínú à ń sá orí ọ̀tún. Mo wà pẹ̀lú ìsà. Ṣé kí n yàn ń dẹ pẹ̀lú àwọn ìyá yìí? Ìtẹ́ bá ti wí náà ní sà. Ẹ tètè má bá yanjú ẹ̀. Insha Allah. Màmá mi. Ẹ̀yin òbí ẹ dẹ́kun ọmọ yín rèé. Ìyá wa yìí ìyá wa ìsìn ẹ mọ̀ pa sọ yín jẹ́ ìjọba. Ẹ̀yin dààmú tí yóò dẹ̀ ní bàjẹ́. Lórí ọmọ yín ṣe lè fún wa ní 10,000. Lórí ọmọ yín. Ẹ ní dààmú. Àti lẹ́ẹ̀mẹ́ta la fẹ́ pè yín àkọ́kọ́ láti pè yín. Lórí ọmọ yẹn ṣe lè fún wa 10,000. Ẹ má bínú bá mi. Bàbá mi tí yóò ní bàjẹ́ láéláé. Ẹ̀ẹ́dẹ̀ ní dẹni ẹkún. Ẹ má bàbá ìyá ẹ má wá. Ìyá mi ní kó 5,000. Ṣé ẹ lẹ́yìn ọ̀sán lè fún 12,000? 5,000. Ìyá yẹn ní 5,000. Ó ní 10,000. 5,000. 5,000. 5,000 lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni báyìí. Àwọn ìyá wa ni mo gbà tí yín bẹ̀. Báyìí pé kí ni ẹ̀ṣọ́ mi? Mo ti ní 10,000 àti gbọ́dọ̀ ẹ̀yìn kan. Bàbá mi. Èwo lélẹ́yìí? 5,000 naira. Bàbá mi ní 1,000. Ìyá yìí 2,000. Ìyá yìí 1,000 naira. Ó yá kálukú ọmọ tú alẹ́ kẹ́nẹ̀. Bàbá mi ní owó 5,000 naira. Ẹ ṣe ìyá yìí 1,000 naira. Allahu Akbar. Illallah. Muhammadu Rasulullah. Owó 5,000 naira. Bàbá Ṣúgà ẹ dákun. Àwọn yẹn tí wọ́n láàyè yìí. Ìyẹn dákun tí wọ́n lọ kẹ́mọ̀ bọ́lẹ̀ kan náà. Àwọn yẹn náwó láàyè yìí. Mami ẹ wá wọn kan ẹ wá wọn tó wà lẹ́yìn yẹn. Ẹ̀yin kọ́ ní tẹ̀lé wa ni. Owó 2,000. Student làwọn ni àbí kí ló ṣẹlẹ̀? Ẹ máa fẹ́ kú náwó. Ìyá tí yóò ní bàjẹ́ láíláí. Kábíyèsí. Bàbá Ṣúgà àwọn èèyàn ṣe dáadáa. Àwọn èèyàn ṣe dáadáa. Àwọn yìí o, ẹ jẹ́ àṣàyàn wọn dáadáa. Ẹ dákun àwọn ẹbí ṣe dáadáa. Ẹ bọ́ sẹ́kù sí. Ẹ dúró dè wọ́n kẹjọ máa lọ. Ẹ tí ò bá tí ì mú tiẹ̀ dé, ẹ dákun tó yẹ lọ́n. Ẹ tí ì mú tiẹ̀ dé, ẹ dákun tó yẹ lọ́n. Ẹ ní ṣòfò yá yìí. Mo ti rí bákan ní student yẹn. Ká tó kó mi gbogbo yín ẹ rí mi. Ẹ dákun tó yẹ lọ́n ẹ ní sàgbákò. Mo láwọn wá sí ti fẹ́ ṣe fún yín. Ó ṣe pàtàkì Bàbá Ṣúgà. Kò dẹ̀ gbọ́dọ̀ jójú gbangba. Bẹ́ẹ̀ ni náà. Gbogbo ojú ògbọ́dọ̀. Yàrá Sìríyà lélẹ́yìí. Mo ní lẹ́kítọ̀ tí mo ní fún yín. Ẹ dákun tó yẹ lọ́n ní bolo sọ́kù sí. Ṣọ́ọ̀tì ayé aṣẹ ìta. Ọjà ayé náà. Níbo ní wà? Bílẹ̀ wí. Kí ni ìṣe dáadáa Ṣúgà? Ó dá ẹbí láwálì kò ní ìbàjẹ́. Ẹnu ìlọ́lẹ̀ ẹbí láwálì kò ní ìbàjẹ́ fún yín. Ibo ló kàn? A máa lọ bí ó kàn. Náà ẹbí Mashood báwọn kà á bá mi ṣe. Ẹ dákun ká máa bọ̀ ẹ bílẹ̀ ẹ máa lọ lọ́rùn. Ẹbí Mashood. Ẹbí Mashood.
Bárọ̀ká bá mi ṣe. Bárọ̀ká bá mi ṣe. Naam. Kéwù tí mo ké lánàá ó pọ̀ gan. Kéwù tí mo ké lánàá ó pọ̀ gan. Ẹ ṣe kéwù tí mo ké lánàá ó pọ̀ gan. Kéwù ń bẹ níbẹ̀ ó pọ̀ gan. Bàlágà tún bẹ́ẹ̀ ó pọ̀ gan. Bí ìjọba ó pọ̀ gan. Kéwù tí mo ké lánàá ó pọ̀ gan. Ẹnu wọn ní pa wọn. Àní kéwù tí mo ké lánàá ó pọ̀ gan. Ẹnu wọn ní pa wọn. Wàláyé ó ti kúrò ní ìtàsíjọ́ ìṣọ̀lá tún dé mọ́ sí ìlú àyìndá mi bẹ̀ fún àwọn ẹ̀jẹ̀ wẹ́ bá mi dà àlùbọ́ rẹ̀ àyìndé ní kí á mọ́ sá. Ẹnu wọn ni ó pa wọ́n o. Ẹnu wọn ni ó pa wọ́n. Bàbá tún ní ọjọ́ mi lójú ọjọ́ àbàlá ti lọ ìdẹ́lẹ̀ ó ti kúrò ní ìtàsíjọ́ ìṣọ̀lá tún dé mọ́ sí ìlú. Wah
ṣùgbọ́n lórí àwọn eléyìí a fẹ́ pa wọ́n pọ̀ ká sọ wọ́n di èèyàn kan àbí ká yà wọ́n ni. àbí ká yà wọ́n o. instead 2,000 ẹ bá wọn ṣe ní 1,000 a fẹ́ rí 50-50 lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan. ó yá 1,000 naira. donation tí wọn náà ná fún lè kéwù. ó yá owó ọpẹ́ wọn ti wà ń bẹ̀ donation ti wà ń bẹ̀ kọ́lọ́n jẹ́ káwọn ọmọ yìí ó máa ga sí. àmín. ẹ bá ti mú fún wọn ẹ máa fi lé ọ lọ́wọ́ ẹ máa wá sọ pé mo fi lé ọ lọ́wọ́. mo fi lé ọ lọ́wọ́. ọlọ́run jẹ́ o máa ga sí. ọlọ́run jẹ́ o máa ga sí. mo fi lé ọ lọ́wọ́. ọlọ́run jẹ́ o máa ga sí. mo fi lé ọ lọ́wọ́. mo fi lé ọ lọ́wọ́. ẹ̀hún náà ni ọlọ́run jẹ́ o máa ga. ọlọ́run jẹ́ o máa ga. mo fi lé bàbá ẹ má tí ì lọ o ẹ dákun. ẹ má tí ì lọ o. ẹ bẹ tẹ̀lé àwọn ọmọ yìí débi kan sìn. ẹ jọ. ẹ bẹ tẹ̀lé àwọn àfọ àwọn wà bá mi tẹ̀lé wọn. ẹ jọ. mo fi lé ọ lọ́wọ́ ọlọ́run jẹ́ o máa ga sí. ẹ má jà tí ì lọ o. bóyá ẹ̀yin méjèèjì bóyá ẹ bá ń dà ọ́ lè máa hùn ẹ má lọ́kọ́ dà ẹ dákun. bóyá bàbá wọn dà. ó yá ẹ tẹ̀lé wọn. màmá wọn dà. ìyá wọn náà dà ìyá wọn dà. ìyá wọn dà ó yá ẹ kọjú sáyé báyìí ẹ kọjú síbí. ó yá ẹ tẹ̀lé wọn lọ sọ́dọ̀ àwọn àfa wa. mú ma ṣàdúrà fún wọn gbogbo ẹ̀yin òbí ni kẹ́ ẹ sì lọ ẹ sì sanwó àdúrà gbogbo àwọn àfa ń kalẹ̀. ó yá tẹ̀lé wọn lọ. ọlọ́run ò ní jẹ́ kí ẹni tí inú ń bí ó padà ẹni tó bá wá padà ajásí pé inú ń bí nu. ẹ dákun ẹbí Rọ́jí. ẹbí tó kàn. Muhammad. ẹbí Rọ́jí Muhammad. ẹbí Rọ́jí Muhammad ẹ máa bọ̀ wá. ẹbí Rọ́jí Muhammad. ẹ ṣàdúrà kẹ ẹ sanwó àdúrà síwájú àwọn àfọ ẹ kàn má lọ ọbẹ lásán o. àti Rọ́jí kò kí bá títí láyọ̀. ẹ gba owó lọ́wọ́ wọn ẹ má lọ ọ̀dọ̀ àwọn àfọ lásán o. ẹ sanwó àdúrà o. ẹbí Rọ́jí Muhammad ẹbí tó kù. àti Rọ́jí Muhammad àti Rọ́jí kò kí bá dájú tó bí rẹ̀ dà. ẹ dákun ẹ má tún máa dá a dó mà. oníyànjú ẹ dákun ẹbí tó kàn ẹbí rásì wọn bí sí. Rọ́jí wo ti ṣe tàbí. wọ́n ti ń bọ̀ mo ti rí bàbá. tí mo bá ti ṣe tẹ́ka pẹ̀bí tó kàn. dádì ẹ má wulẹ̀ tí ì wá. ẹ dúró ẹjẹ́ àwọn èèyàn tẹ̀lé yín. ẹ jẹ́ káwọn tó dìde lẹ́ẹ̀kan náà tẹ̀lé yín ẹ jọ àfẹ́ kẹ́ ẹ dúró débi ká má máa retí èèyàn kankan mọ́. abẹ́gbẹ́ tó gbogbo àwọn tẹ ẹ máa bọ̀ bìbà kẹ́rù bà wá. gbogbo àwọn èèyàn ó wá ṣubú wọn bí ìra ṣúgà. à ń fàṣì kó bí ọ nínú àánú rẹ ìwọ bá tó ní wá. tó bá yẹ pé mo bá mọ̀ ń pa ìlú àtijọ́ ni èmi ò bá máa kà mọ́ mi yìí so lóyìn mọ́ ń pa rẹ̀. ibòmíì wà tí wọ́n ti nídìí kẹwọ́ ọlọ́run yìí àwa náà nídìí ẹ̀. àwọn àfáà ti máa kọrin ní. ọlọ́run o ààyè tó ti nídìí kí ọlọ́run ọba yìí. ọlọ́run mọ́sá lọ́ba ní ṣètò rẹ̀ síbẹ̀. àwa náà nídìí kẹ́ ọlọ́run. àwa náà nídìí kẹ́ rẹ̀ yìí ṣùgbọ́n wọ́n nídìí ẹ̀ níbì kan. àmùdùnú yín ò ní fọ́. àmín. ọlọ́lá ilaha illallah. ẹ dákun gbogbo ẹbí lẹ́ẹ̀kan náà. baba suga. naam. ẹ dákun ẹbí Lawal. bẹ́ẹ̀ni. ẹ dákun kí lẹ sọ. díẹ̀ náà ni ọlọ́run ṣàánú wa. àwọn tó lọ ń kó wa tì nìyẹn. ọlọ́run ṣá àwọn ló bẹ́ẹ̀ ni o. oníbàárà wa. a lò bẹ́ẹ̀ ni o kọ́sítọ́mù wa dáadáa ni wọ́n. a lò bẹ́ẹ̀ lélẹ́yìí o. a máa gbẹ́sẹ̀ ní mẹ́ta mẹ́rin. tẹ́tẹ́ rí bàbá èbó dalé èèyàn yìí mo nídìí wọn. èèyàn dáadáa ni wọ́n. sẹ́yìn kọ́ lè fún mi lówó lójú àlá. irọ́ ni ṣúgà. wọ́n tó lè fún yín lójú ayé náà. kọ́lọ̀ aláàmì sì máa ń ṣe. ọlọ́jà fún yín lójú ayé. èmi náà ni bàbá ọlọ́njà yín gbọ́sà ẹ ṣe ẹ kú ìbínú ẹ kú ìbínú. ẹ dákun ọkùnrin lọ́dọ̀ àwọn ọkùnrin obì lọ́dọ̀ àwọn obìnrin. ẹ bínú sí a àmọ́ ẹ bínú. ẹ dákun ọkùnrin lọ́dọ̀ àwọn ọkùnrin. ẹ ṣeun ẹ dákun agbègbè àwọn ọkùnrin lọ́tọ̀ ẹ mọ tó ká mi lára jù. kí ni nǹkan náà. àdídì fókọ̀sì ẹbí ipe ẹ̀pọ̀ gan. wọn wá ẹ jẹ́ kó máa gbóúnjẹ wọn bọ̀. ká máa gbé oúnjẹ bọ̀ wá. ẹ jẹ́ kó máa gbóúnjẹ bọ̀. ká máa gbé bọ̀ wá. ọ̀dà ṣé ká ṣe báyìí ká ní kẹ́ ẹ lọ padà lọ káwọn èèyàn fi jẹun tán. ká lè fi owó ní ẹjọ́ pọ̀. ṣé ẹ bọ́ mi sí wa pé yóò ṣe díẹ̀. wọ́n ti ló máa wú gọ́gọ́ gáàsì. ọlọ́mọ àṣà ẹ kódà nítorí àsìkò torí àwọn ẹbí mi tún pọ̀ tá a fẹ́ pè. ok. ẹ wò ẹ má jẹ àgbẹjá tún dábàá bẹ́ẹ̀ sí pápá pa ọlọ́run àlọ́wọ́. náà bàbá ẹ dẹ́kun 200 là ń gbà. wàláì tàláì bá a ti pè látàárọ̀. bá a ti pè látàárọ̀. wàláyì. ẹ wá tún wá jẹ́ ń pọ́sì bẹ́ẹ̀ yìí.
ẹ máa gbọ́ ẹ jẹ́ bọ́ọ̀sì brain yín. ẹ jẹ́ kí wọ́n bọ́ọ̀sì ẹ jọ. fíìmù ni ó padà jẹ́ tí 200 ò bá pé lórí. bẹ́ẹ̀ni a tún máa. yóò máa kódà ó lè padà fa tẹ́lómi òbí sọ yí pé kò tán àwọn tẹ́ ẹ fókọ̀sì náà nù. abẹ́ni. àwọn afẹ́ká yóò sọ yí pé. àdẹ̀fẹ́ bẹ́ẹ̀. àfẹ́jẹ́ká yóò sọ pé sí ọtí làwọn eléyìí o. ẹ dákun ẹ jọ. àwọn Alaguzi. bàbá mi ẹ fowó bá mi ṣeré sá. màmá mi ti yín ò ní bàjẹ́ sẹ́kẹ̀ 10,000. fọlọ́ lọ́hùn ẹ̀ ní ṣòfò nínú 200 ìyẹn 10,000. ọlọ́run fi wáyé gà sí. àdéhùn tí òfin ní pé ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí ìyá mi ní pé 5,000 naira látọ̀dọ̀ àwọn ẹ má bọ̀ alájà ẹ má gbọ́ mi tí yóò ní bàjẹ́ mo nídìí àwọn èèyàn yín kìí ṣe pé àṣìṣe tó jẹ́ pàwọn ní àwọn gbé wá lórí wọ́n níbẹ̀ sí àwọn kan rèé ọlọ́run ní jẹ́ bójú yín jẹ́ ìyá yìí ò bójú yín jẹ́ wọ́n ní 5,000 ó ní 10,000 ọkùnrin mẹ́wàá tó lè fún mi. ẹ má gbọ́ àwọn tẹ̀ pé yẹn fún 5,000 ìyá yìí ní 5,000 bàbá ṣúgà ó ní 15,000 ẹkú náwó sá. eléyìí ò pé 5,000 ó ní 20,000 ìyá yìí ní 5,000 ó ní 25,000 ẹ ṣe. ó yá ẹ ṣe o. 25,000 ìdílé ìdání ẹ̀ṣọ́ ìyá yìí ní 2,000 kábíyèsí ọlọ́run. ó yá ìwọlé léyìí 1,000. Allahu Akbar 1,000. ẹ dábùú tó yọ lọ́hùn. ẹ dákun ẹni tó bá mọ̀ pé wọn ò tí ì fún mi lónìí náà. bàbá mi tí yóò ní bàjẹ́. ẹ dákun ẹ má ti jà lọ́wọ́ jòkó. ṣúgà ìmọ̀jà ti lọ wọ́n náwó ń bì lọ́wọ́ o. ìmọ̀ àwọn oníbàárà ti yó. ọmọ yìí ó ń ta ó yá. ẹ dákun ní bọ́lá sẹ́gun sẹ́mọ̀ wọ̀nyá yìí. àwọn tó dúró lọ́wọ́ ẹ̀yìn yẹn kí ló ṣe níbẹ̀. ọjà yín ó yá dá mi àwọn tó dúró lọ́wọ́ ẹ̀yìn yẹn kí ló ṣe níbẹ̀. ẹ jọ basuga àwọn lọ síbi àwọn alága wọn lẹ́ẹ̀kan náà kó lè yá. oníyàn tó ṣe sùúrù jẹ́ ń gbowó ọpẹ́ náà. ó dà bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ká mọ̀ lọ bí alága ká tó pọmọ jáde. ẹ jẹ́ àsọ pé ìpele ní gbogbo nǹkan. bẹ́ẹ̀ni ká tó pọmọ jáde. ẹ máa lọ káwọn bá lérò pa ti gbowó ẹ máa kóyún lọ. ó yá ìyá tó lọ bá mi gbówó yẹn dà. bàbá wa ẹ ṣe sà ẹ ṣe rí àti jẹ́wọ́lé ẹ̀kan pé a fẹ́ dọ́gbọ́n máa rẹ̀ yín jẹ náà. ẹ má wá ti sọ ọpẹ́ yẹn wọn gbówó kan lọ́wọ́ mi. àdè ní gbèlú ilé ẹ̀kan náà. ìyá yẹn dà. gbogbo ọpẹ́ báyìí. bàbá mò ń bọ̀ ẹ ṣe sùúrù ẹ̀dá pẹ̀lú báyìí. ìyá yẹn sọ̀rọ̀ ajé lọ́wọ́ ni o. màmá mi ti yín ò ní bàjẹ́. ẹ ní dẹni ẹkún ẹ sì ní dolo sí. ẹ má bọ̀ ẹ bí wọn mọ mi. ẹ bí wọn bá kara mọ́ wa yóò àfẹ́ sí. ẹ̀yẹ ẹ̀rìn ni ẹ̀rìn mo wọ wa. màmá mi ó yá ẹ sọ pé alihamudulilayi. owó bọ̀ owó bọ̀. ẹ wò bí gbogbo ẹ̀yin yàtọ̀ ẹ wà níbí yìí ẹ ní bẹ́kún lé yín. àmín. ẹ ṣe sà. ẹ̀yin màmá mi ẹ fẹ́ kún sílé ẹ ní bẹ́kún lé. ó ní ẹ̀tún mò ń gbowó ọpẹ́ ń bí lọ́wọ́ dákunjọ. bàbá ṣúgà láwọn èyí wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa. owó ọpẹ́ jẹ́ ọkọ̀ gbowó ọpẹ́ mi. alihamudulilayi. alhamdulilayi. owó ọpẹ́ ẹ ṣe sà. ọba tí yóò fi ẹlòmíì ṣe yín. ẹ dẹ́ ọkọ̀ ẹ máa ń bá wọn tí yóò fi yín sínú ilé. ṣé wàá máa wo fíìmù yẹn ta. ẹ ṣe sà ẹ ní kùnà ní ẹ̀yìn. màmá mi ṣe é ní owó ọpẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ fi dúpẹ́ ó yẹ kó jáde ẹ wá gbà lọ́wọ́ àwọn èèyàn yín kẹ́ ẹ jáde fúnra yín ó yẹ ìyẹn fi kankan sàmì. owó ọpẹ́ ó yá ẹ bá gbọ́ owó ọpẹ́ mi dá. bá a mú owó ọpẹ́ mi dá. ó ti yá owó ọpẹ́ mi dá. bá a mú 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 ẹ má lùlù sórí mi. bá a mú yéyì owó ọpẹ́ mi dá. bá a mú owó ọpẹ́ mi dá. bá a mú owó ọpẹ́ mi dá. ó ti dà báwọn. wọ́n ní kẹ́ gbà. bá a mú ó ti dà báwọn. wọ́n ní kẹ́. ó yá ẹ má bínú ó yá. àwọn alága wa naam. ẹ dákun tó yọ lọ́hùn. Ó yá. alájì wa tí a kọ́kọ́ pè. ẹ ṣe. alájì wa Mr and Mrs Ọlánrewájú Miss Bahudi Mr and Mrs Ọlánrewájú Miss ọkùnrin ìyá wa àti bàbá wa ni. ẹ jọ ẹgbẹ́ ìwé lọ́wọ́ àdánwò tẹ́ fi fún wa less than 100 ọlọ́run níjà rí. àmín. ẹ ṣàmì. àmín kò ní ṣẹlẹ̀ sí. à ń gbọ́ owó alága ni ẹ dákun. donation dẹ̀ ni wọ́n pè é. ṣe rí ká máa parọ́ tàn yín àwọn ò mọ̀ sí. kí la fẹ́ fi ṣe. gbogbo ẹni tá a bá pè ń bí torí owó la ṣe pè yín. bẹ́ẹ̀ ni náà. akọjá àfa àti parọ́ fún yàn. àbí wàláyì ká jẹ́wọ́. ká máa parí ran sí yín. ká máa parí ran ẹ̀yin ike yín ò lè scam ru yín. àbí ẹ̀yin tẹ́ ẹ ti já yìí. àbí wọ́n já jù ẹ jẹ́ kéèyàn jẹ́wọ́. I need the 100 ẹ dẹ́kun ẹ má wulẹ̀ lo cash kò ní pay yín torí owó tó kù tẹ̀ fẹ́ ná ẹ fún transfer. ẹ fún wa transfer. ẹ dẹ́kun ẹ jọ. ẹ dákun. account number ọ̀dà. ok èlò lẹ́ fún wa. ó yẹ mo wa kò sí wàhálà. Mr and Mrs Abdulrasaq Ọkọya. Ọkọya
baba Mr. and Mrs. Abdulrazak Evans ọkọ ìyàwó dà. ẹgbẹ́ lọ́wọ́ wọn sìn Mr. and Mrs. Abdulrazak àwọn dà. ọkọ ya Mr. and Mrs. Rabiu Muhammad Qasim Mr. and Mrs. Idris Dada Mr. and Mrs. Shakiruddin Shokunle Mr. and Mrs. Kamel Ọ̀pọ̀lá. ẹ bá gbé alájà Basira. Mr. and Mrs. Akangbe alájà Basira Silifa ṣẹ́bẹ̀ náà ni. alájà Salifa alájà Basira Salifa. Safat ẹ má bínú. alájà Bas ó dà ẹjẹ fi karama pé alájà Basira Safat. àwọn wádà kan máa bọ̀ ó ní ta fẹ́ rí wọn sí kan máa bọ̀. mama yẹn dà. àwọn wádà Basira Safat. ṣé sábùtù ni Safat ọlọ́run ní jẹ́ kéyìn ó yọ. wọ́n ní ẹ máa bọ̀. ọlọ́run ní káwọn náà gba skul kọjá. ìyá yẹn dà wọ́n ní ká máa bọ̀. wọ́n ní ká máa bọ̀. Mr. and Mrs. Ọláyọ̀wájú ti fún wa ní owó ẹ̀ṣẹ̀ sá. àwọn dà wọ́n ní ká máa bọ̀. OPP ní. náà oníyànjú. ẹ ṣe di ọba làmà níyà tí. oya. ẹ bá pa àwọn ọmọ bọ́tà ẹ jẹ́ pa àwọn ọmọ bọ́tà. oya àwọn ọmọ dà. bàbá ń retí alájà Safat àwọn ọmọ ó ti bọ́tà ẹ dẹ́kun ẹjọ́ ká kó máa yá àwọn ọmọ gan ni wọ́n torí ẹ̀ wá gbogbo ó ta dọ́gbọ́n rí gbà wọn ọlágbá àti ìra àwọn ọmọ ni. àbí. àwọn náà dẹ̀ gbọ́n. ọmọ mi ṣáàní dùnnú mi ọmọ mi ṣáàní dùnnú mi Faridatu ọmọ Lawali ọmọ mi ṣáàní dùnnú mi àwọn ọmọ yẹn kàn mọ́ bọ̀ wá o ọmọ mi ṣáàní dùnnú mi Lawali ajá Farida ọmọ mi jìgẹ́ ìwọ làwọn méjèèjì Farida nìyó ọ̀rọ̀ mi ṣáni dùnnú mi ọmọ tí mo máa nílé kéwú ọmọ mi ṣáni dùnnú mi ọmọ tí mo máa nílé ìwé ọ̀rọ̀ mi ṣáni dùnnú mi ọmọ tí mo máa lẹ́nu ìkọ́ṣẹ́ ọmọ mi ṣáni dùnnú mi má fún mi lọ́mọ tí yóò kojú mi jẹ́. Tí ó bójú mi wò ọmọ mi ẹlẹ́mi náà ní dùnnú mi. Má fún mi lọ́mọ tí ó dálé mi wò ọmọ mi ẹ̀yin bàbá wa ní dùnnú mi. Má fún mi lọ́mọ tí ó bójú mi jẹ́ ọmọ mi ẹ̀yin ní dùnnú mi. Ẹ̀dúró tí wọ́n ẹ̀ má ti lọ ọmọ mi ẹ̀yà ní dùnnú mi. Ẹ̀yà mi nìyẹn kí n gbọ́. Ẹlẹ́ wá yẹ wọ́n sí bọ́ọ̀lù dàkún mọ́ padà lẹ́yìn mi kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ lé. Bọ́ọ̀lù dàkún mọ́ padà lẹ́yìn mi kó má gbàgbé ọ̀rọ̀ tá a ti yọ. Bọ́ọ̀lù dàkún mọ́ padà lẹ́yìn mi kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Bọ́ọ̀lù dàkún mọ́ padà lẹ́yìn mi kó má gbàgbé wíní lójú ológun wíní. Farida ti alájà Fahima ma bọ̀. máa bọ́ mi kẹ́ni kò dúró tàwọn ìyá yìí olùkọ́ dúró tàwọn bàbá yìí. oníyàn tó ṣe sùúrù náà alájà wa Safat mama alibarika yẹn dà. níbo ni wà. mama mi dẹ́kun ẹ máa bọ̀. ẹ jọ mama mi wá síbí
ẹ máa mi ẹ dákun ẹ súnmọ́ mi salamu aleykum. wa aleykum salam. mi ì tètè mọ̀ pẹ́yìn ni. Yes. mi ì mọ̀ pẹ́yìn gan ni wọ́n ń bá mi pè látàárọ̀. àbí. ẹ bá ń sọ fún wọn pé pẹ̀lú ògùn ọlọ́run. pẹ̀lú ògùn ọlọ́run. iṣu ọmọ ò jìnnà jẹ fún yín. alájà ẹ dákun torí ọlọ́run ṣé rí tí wọ́n bá ń kàrà mọ́yàn tí gbogbo ayé ń pé alájà yẹn ní owó ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín kèé ṣe pówó lẹ ní ntọ́ ń sọ ní pé ẹ mọ owó ná. ẹ mọ owó ná. ẹgbẹ̀rún àwọn èèyàn ń bẹ tó lówó jù yín lọ àmọ́ ayé ò pọ́nlé. torí pé wọn à lè ná. nítorí pé wọn ò lè ná bẹ́ẹ̀ ti ná. àwa bẹ ọlọ́run fún yín àdánwò tí ó dé tẹ́ẹ̀pẹ́ ẹ̀yẹ ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ ọmọ yín ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ yẹn ẹ yà wọn fọ́tò ẹ yà wọn ẹ dákun fọ́tò kan 1 million. àwọn nìkan. ẹ yà wọn ẹ ṣeun gbà. màá bẹ̀ ya fọ́tò èdè Ìbàdàn náà ń sọ. ẹ jọ ń tó wọn tẹ bá ya fọ́tò ẹgbẹ́ rẹ́rìn ẹ jọ wò. ẹ má fajú wo. olùdíje torí tẹ́ ẹ bá fi lè rẹ tẹ́ ẹ bá rẹ tẹ́ ẹ bá fajú wo yóò hàn nù fọ́tò. bẹ́ẹ̀ ni yóò hàn nù fọ́tò yẹn. ó yá alájà ẹ dákun torí tọ lọ́hùn ilé kéwù yìí. àwa náà mọ̀ bí alájà ọlọ́run ló sàyín lẹ́sà bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ ra yín bẹ́ẹ̀. ọmọ pẹ́yìn lẹ́ ṣe jẹ́ sẹ́mà. ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ ra yín bẹ́ẹ̀. ẹ dákun ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ ra yín bẹ́ẹ̀. ọlọ́run ló pè ẹ lè fún lè yín kéwù wa. ọlọ́run ló ṣe yín bó ṣe ṣe yín yẹn. ẹ dákun sọ̀rọ̀. wọ́n ní ká má kàn nọ́mbà wa. ó yá ẹ wá dúró báyìí ó ní òtún. má bàbá yìí ó yá wá sèǹtò fẹ́ sí. alájà wa yìí má bàbá yìí dúró lọ́dọ̀ àdádì rẹ ìwọ dúró lọ́dọ̀ ọmọ mi rẹ gbogbo ẹ̀yà tẹ́wọ̀ rẹ báyìí tẹ́wọ̀ rẹ báyìí. jọ́ dóse gbẹ̀rẹ̀ àwọn kò ní. kọ́ńtò ìbejì níwọ̀n bẹ́ẹ̀ ni ó yẹ dúró lẹ́gbẹ̀ẹ́ yín ẹ lọ́n gbogbo ẹ̀yin ìyá dùnú àtẹ̀yìn bàbá dùnú àlùbọ́kà tẹ́ ẹ bá ń tẹ̀lé àwọn ọmọ yìí ẹ bá ń tẹ́wọ́ dùnú fún àwọn ọmọ yìí. ẹ tẹ́wọ́ fún wọn. ẹ bá ń sọ fún wọn wípé ẹnìkan kò ní sẹ́wọ́ ara wọn nìyí méjèèjì. ẹnìkan kò ní sẹ́wọ́ ara yín nìyí méjèèjì. ẹgbẹ́ yẹn ò ní sẹ́wọ́ ara yín. ẹ wo bí ọba tó ra kẹ̀kẹ́ fágọ́ ó náà ní òní kẹlẹ́sẹ̀ méjì ó máa tì í. àbí tí o bá dẹ̀ tí kò ní jẹun. kábíyèsí. ibi náà fi jẹ tiẹ̀ sí nìyẹn. ọlọ́run lè sẹ̀gbẹ́ ní kọ̀ǹdọ́tọ̀ kó sàbúrò ní dírẹ́fà. kò sí ntọ́lọ̀ lè ṣe. ẹ wọ́n máa ń sọ fún àwọn ẹgbẹ́ wọn ò ní ṣẹ́gun ara wọn. ẹ ní ṣẹ́gun ara yín. abiyamọ ni kó bá mi ṣàdúrà yẹn pé ẹ ní ṣẹ́gun ara yín. ẹ ní ṣẹ́gun ara yín o. ẹ bá wí fún àwọn ẹgbẹ́ ẹ ní pàdé alátakò. ẹ ní pàdé alátakò. níjọ́ tẹ ẹ bá fẹ́ ga. níjọ́ tẹ ẹ bá fẹ́ ga. ẹ ní pàdé alátakò. ní òǹtọ́ bá gbà ẹ bá máa wọ nǹkan àdúrà lásán òràn ẹ bá jẹ́ ń pa fún yẹn ìyá yìí ìwọ náà má takọ ọmọ ọlọ́mọ ni. bẹ́ẹ̀ni. àdúrà tá a ṣe fáwọn ọmọ o mo ní ibi abiyamọ ẹ̀yin obìnrin. 1000. ìwọ tó o lè fún alájà yìí ní 1000 ìwọ kọjú sọ́dọ̀ àwọn ọkùnrin tó lè fún 1000 wọ́n á máa fi ọsẹ ọlọ́wọ́ pé o ò ní pàdé alátakò. ó yá. wọ́n máa wọ àwọn bàbá rẹ ìwọ náà máa wọ àwọn ìyá rẹ máa wọ tí ó mú wa. ibi ló ti mọ̀ máa wo. 1000. òbí ẹlòmíì ní ọkọ̀ takò. àbí. nígbà tí ìyá rẹ bá wọ́n abọ́ làwọn ọ̀rẹ́ ti mú wa. 1000. 1000 ìgbà òòlù ẹ̀mẹ́jà ti lọ. alájà ti fún wa lówó. tẹ̀lé wọn lọ síwájú àwọn àfa o fọlábalẹ̀ kó gbá dáadáa fọlábalẹ̀ kó gbá dáadáa fọlábalẹ̀. ẹja fún wọn dáadáa. ó ní pàdé alátakò. alájà ẹ ṣe alájà. ẹja sì lọ. àmín. ẹ tẹ̀lé wọn lọ́dọ̀ àwọn àfa wa. ẹja sì lọ rárá. àwọn ọmọ yìí tó bá dọ́dọ̀ àwọn àfa wọn fẹ́ máa wò yín lẹ́yìn ọlọ́run ò ní jẹ́ kí wọ́n kọjú ẹ̀yìn kan wá yín tì. àmín. ẹ sàmì jọ̀mọ́. àmín. ẹ wá lọ. ó yá ọ̀dọ̀ àwọn àfa. ẹ tẹ̀lé wọn ẹ mú wọn lọ àti gbogbo ọ̀dọ̀ àwọn àfa ló kù kẹ́sì máa lọ ó yá ó yá. Salama aleikum kò ní súyìn ṣe. 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 ẹbí tó kàn ẹbí là yé ẹbí ọ̀làdẹ̀jọ ṣe báwọn ló kàn. Salama aleikum kò ní súyìn ṣe. ẹbí ọ̀làdẹ̀jọ ṣe bẹ́yìn ló kàn. Salama aleikum kò ní. ọ̀làdẹ̀jọ ẹbí ọ̀làdẹ̀jọ ẹ máa bọ̀ wá. Salama aleikum kò ní súyìn ṣe. ọ̀làdẹ̀jọ níbo ni wọ́n wà kọ́ máa bọ̀ wá lẹ́ẹ̀kan náà kọ́ máa pẹ́. Aleikum kò ní súyìn ṣe. ẹbí ọ̀làdẹ̀jọ ẹ máa bọ̀ wá. Salama aleikum kò ní súyìn ṣe. Àdúrà tí mo ń lọ lọ́kàn mi ọba jẹ́ kó ṣẹ. Àdúrà tí mo ń lọ ẹbí ọ̀làdẹ̀jọ àti ṣẹ́bí ọ̀làdẹ̀jọ ó yá àti ìṣọ̀. ọmọ bá jìnnà ọ̀làdẹ̀jọ kó má bà jó mi lẹ́nu. ẹbí ọ̀làdẹ̀jọ Báyọ̀ ọmọ bá wọlé. máa bọ̀ wá àwọn èèyàn kù yín Kò náà. wá ní ilé mi jáde. máa bọ̀ wá o. Àdúrà tí mo ń tọrọ lọ́kàn mi ọba jẹ́ kó ṣẹ. di kúlù sàn. Abiyamọ fẹ́ yìí sọ. kúlù sàn. Abiyamọ fẹ́ yìí ẹbí sọ. ọ̀làdẹ̀jọ. Abiyamọ fẹ́ yìí sọ. àwọn èèyàn kù yín náà. Abiyamọ fẹ́ yìí sọ. ẹbí ọ̀làdẹ̀jọ wá o. Abiyamọ níbo làwọn yòókù yín wá. Abiyamọ fẹ́ yìí
ẹ̀sọ́. ọ̀làdẹ̀jọ́. ẹ̀fọ́ lórí ìtàbà ti dìde. ọ̀làdẹ̀jọ́. abiyamọ ẹ̀sọ́. ó ti dára. ẹbí ọ̀làdẹ̀jọ́. ẹbí ọládẹjọ. ẹ máa bọ̀ lẹ́ẹ̀kan náà. lẹ́ẹ̀kan náà. kíkí ní yóò tó máa dọ́wọ́ Sùlùmọ́tù. kó tó di Sùlùmọ́tù. ó yá ẹbí ọ̀làdẹ̀jọ́ bàbá mi máa báyìí. àwọn bàbá àyókù náà ẹ máa wọ́n mi yà. káwọn ọkùnrin máa bàbá káwọn obìnrin máa bàbá yìí. ẹyin o. náà kò dìgbà tá a bá tó fi ìlú ṣẹ́gun gẹ́gẹ́ máa dùn pẹ́pẹ́pẹ́. ọ̀làdẹ̀jọ́. kò sí wàhálà. ẹbí Wọ́n lè ọládẹjọ bọ̀. kí wọ́n bọ́ ta lẹ́ẹ̀kan náà. ó yá ẹbí ọ̀làdẹ̀jọ́. ẹbí ọládẹjọ. ọ̀làdẹ̀jọ́ àwọn bàbá wa yókù dà. ó yá. ìjìlá kálápá. wọ́n kọ́ kàmí máa bọ̀. báyìí ìpokùnso wà mí ìpokùnso. wọ́n kọ́ kàmí máa gàn. báyìí rírà wà mí ìpokùnso. ẹni tí máa rà sí rí àfáàjù ajánásì ni. bẹ́ẹ̀ni ọlọ́run ò ní fún àwọn aṣọ ara yín kò ní sọ wọ́n dọ̀tá yín. wọ́n kọ́ kàmí máa gàn. àdéhùn tí ó dé tí wọ́n ní kí ni bàbá yẹn lù ó lu mọ́gùn ni kò ní tọ́ sí yín bá. báyìí rírà wà mí ìpokùnso. táwa yìí irun tó dùn ún gbowó jù ní kán kidnap èèyàn wọn ò ní jí yín gbé. Aládọ́mú tàbí ó ti jẹ́ là á kálápá. Aládọ́mú tàbí ó ti jẹ́ là á kálápá. ká yọwọ́ pé ìdí owó náà fà wá sí ni wàlá ó rọ̀ wá lọ́rùn ká máa kí yín lọ. Wàlátẹ̀mú tà. ẹ jẹ́ àsáré gbowó náà ó yá. Bí mo ti tiẹ̀ owó náà lágbàá yìí. Àjàní fámílì Àjàní. Àjàní fámílì Àjàní. Àjàní family stand up. Àjàní family stand up. Àjàní family stand up. Àjàní fámílì sọ́dọ̀. Àjàní 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 family stand up. Àjàní fámílì sọ́dọ̀. Àjàní family ẹ̀ máa bọ̀. Àjàní fámílì sọ́dọ̀. Ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀. Àjàní fámílì sọ́dọ̀. Ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀. Àjàní fámílì sọ́dọ̀. Àjàní 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 ṣúgà Àjàní 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 fámílì sọ́dọ̀. Àjàní fámílì sọ́dọ̀. lakọ́díyà kò ní láfi ọba ṣúgà ọlọ́mọ gbà kú lára yín o. Àmín ya Allah. Kéjẹ́ jẹ́ mùtáwù kó kéda. náà bóyá ẹ má bínú torí ọlọ́run ìgbà tá a pè yín náà ni àwọn àfọ àwa dé. Insha Allah. ntí a sì mọ̀ náà ni wípé Allah. àfọ àni bàbá ọba. Ṣé bàbá ọba? ìgbà tọ́lọ́run ti ní ẹ tẹríba ẹ torí ipá ń kí àwọn àfọ àwa ká wá pè yín kẹgbẹ́ ìwà mọ́. Ẹyin ìyá kò súnmọ́ bí ìtọ́jú ọlọ́run. ìgbà tẹ́ ti wá pọ́n wa léhùn kí ló kù ọba tó ní aṣọ yìí Àtàpọ́nlé. kò ní jó fàyàmọ́ yín la. Àmín ya Allah. Àwọn ìyá wa kan tẹ́lẹ̀wọ̀ ibẹ̀ yẹn dákun ẹ̀ súnmọ́ bí ìtọ́jú ọlọ́run. abẹ́gbẹ́ owó Ara 200,000. kì í sáfara. Kẹ́nikẹ́ni má ta kété. Ẹ̀jọ̀ màmá mi ẹ̀jọ̀ ẹ̀ bá wa súnmọ́ bí. Ara kì í sáfara. oníyànjú Náà. owó 200. Insha Ìlànà Allah. àbí. ẹ má bínú ṣe sùúrù jẹ́kí mi bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin ìwọ náà máa ṣàyàn àwọn obìnrin kó ṣàyàn wọn dáadáa. Ìbánikẹ́ tí ká farabalẹ̀ gbani àbí mo. no ẹ fàájọ farabalẹ̀ náà ní kálukú máa gba tiẹ̀ àmọ́ dákun tí ń báyìí tàjú ẹ lọ tiẹ̀ bá wọn. Kò sí wàhálà ẹ wá ní dírẹ́sà gbá kó. a ní ìdí Àdáwò tí ọkùnrin ó ṣẹlẹ̀ sí tẹ́ fi gbọ́jà tẹ́tẹ́ fi ní ìrìtà kò sí tí ó fún ṣẹlẹ̀. wa ní 5,000 naira. Èmi wá ní ìdí obìnrin 20 tí ó fún wa ní 2,000. ó yá sá 5,000 ọkùnrin 20. Àdáwò tá a fi ní rí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí. ọkùnrin 2 ọ̀gá mi dà àwọn bàbá dà. Alhaji wa Abdulhakeem. G&G. G&G. ilaha illallah. La ilaha G&G. ẹ̀yin làbá yìí kí tó yìí. La ilaha illallah. G&G. na ẹ ṣeun. G&G. baba G&G. a ti yanjú yín o. Àwọn ìyá náà ti yanjú wọn àti sáyẹn wọn. tún gbowó ọpẹ́ sá. Okòwò ọpẹ́. Ẹ̀yin ìyá mi ẹ dákun. ẹ ní dẹni ẹkún. Àmín. a lè tẹ̀ Kò sì ní sun yín ṣe. láì torí owó la. Gbogbo ọjọ́ táwọn ọmọ yìí náà bá san fún yín wò ní san lórí ẹkún. Àmín. Ẹ̀yin ìyá mi
ayé tá a wà yìí àti tá a dún tá a ń ṣe ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́. bàbá wa ti ẹ bá sọ pé alihamudulilayi. ẹlẹ́kọ̀ọ́ bá wa dá sí. gbogbo tó bá kámọ̀ náà lọ́tọ̀ lè fi dúpẹ́. ẹ ṣe sá. kàmú jáde wípé ẹ ṣe. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣe sá. èmi dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. oníyàntú mẹ́ta sọ díjó. ọjọ́ ti lọ ni. ok ó yá pé èmi náà dúpẹ́. ó yá pé mo dúpẹ́ ẹ jọ. ẹ dákun mò ń bọ̀. ó yá lẹ́ẹ̀kan náà. mo fẹ́ kó níyàntú yanjú. mo ti yanjú ẹ. báwọn àṣìábù àtẹ̀yìn náà ni. Alhaji wa Abdulrasaq ọ̀pọ̀lá àbí ọ̀pọ̀lá. wọ́n ṣe mítí nínú. ẹ jọ ọ́ lọ́dọ̀ sọ́dún sí. ìyá ẹ̀ máa bọ̀. Alhaji wa Abdulrasaq ọ̀pọ̀lá. mama mi. bàbá wa fọ́dà ọ̀gbàdé. ìyá. Alhaji wa Abdulrasaq ẹ dákun ẹ̀yin dà. oníyàntú. baba suga. àwọn alága ló kàn àbí. bẹ́ẹ̀ni ìwé náà wà. ẹ já wọn lọ bẹ. Alhaji Malade Idowu N.O. Nobu ẹ ṣeun. Alhaji Malade da. ok Alhaji wa Adnan. Alhaji wa Adnan àwọn dà. Alhaji wa Nuruddin. Alhaji wa Nuruddin bá ọjà. Adinani. ọjà ò ní jẹyìn. àmì ilé máa jọjà. ẹ bá wa mú fóònù tẹ́bí jẹ transfer. abusuki. òun náà ni ntẹ́fẹ́ fún wa náà láfẹ́ gbà wọn. ok Alhaja Dada ST wọn sì ń bí. Alhaja wa Bilkis òní. ẹ ṣe Alhaja ni wọ́n ti dé ẹgbà ẹ ti dé. ọmọ àlìjẹ́nà là ń rán sálùjẹ́nà. àfẹ́dẹ́ káwọn òbí yóò dìde fún nǹkan kan àfi ká wá ṣe kí ni o kán tó wá yẹ yín sí fowó kéwù. ó tán ló bá tán. sẹ́wárí bẹ́ẹ̀ ti wà yìí ó ní ìdí ètò mẹ́ta kan tá a fẹ́ máa mọ̀ fúnlẹ̀ ẹ̀kọ́ kan àwa fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́ àwa fẹ́ kó pọ̀ lẹ́yìn kan. nínú ètò yẹn àwọn ètò kan ń bẹ tẹ́ ẹ ti wulẹ̀ wọ̀ èmi ni gbogbo láwà ní nǹkan kan tẹ́ ó ti wà lára ẹ̀. inú ètò yẹn ọpọ́n là ń bẹ́ńbẹ́ àmọ́ ẹ̀ tí ì gbà á ṣùgbọ́n ẹ wá bá ń jẹ́ kó yé wọn pé ẹni bá kọ́kọ́ dé yóò máa gbọ́pọ́n láti ilé ẹ̀kan náà. bẹ́ẹ̀ni kò ní dáa tọ́tún ìdáhùn ya yín làmú. kò dáa bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín ẹ gbọ́ please face me everybody. tẹ ẹ bá jẹ́ mẹ́ta nínú fámìlì yìí. láti ẹlẹ́kọ̀ọ́ gbọ́ owó kan ṣoṣo tá a fẹ́ béèrè lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ó gbà. Inshallah. kì í ṣe pé ó fẹ́ máa gba 1 2 3 no. tabalẹ̀ ìdálọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ papọ̀. if I mention any amount now that same amount tí ẹnìkan fẹ́ gbà tó jẹ́ fámìlì ẹnìkan ló wà nínú fámìlì wọn iná lẹ́yìn mẹ́ta máa gbà. wàlá ṣúgà dúró lẹ́yìn kíláàsì. ẹ dẹ́kun aláàánú kọ́ ni mí jàmọ́. aláàánú ni yín o. ẹ wá béèrè pé lòlẹ́ aláàánú mẹ́kúnlé. ọmọ kọ̀ọ̀kan fámìlì kọ̀ọ̀kan go to your parents now and collect 50,000 solid naira only. wo bí àdánwò tó fi lọ tó fi dé tó wòrè òfin ní pé ọlọ́run ní jogi. ọlọ́run ní jogi. mo wá gbé yín débẹ̀ tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ lọ gba owó wàlọ́ọ̀hì mo tún fọlọ́ ń búra tí owó rẹ bá lé ní 50,000 èyí lọ bá lé ń bẹ̀ máa wọ lọ. tó bá sí ń bọ̀ ọ̀dọ̀ àwọn àfáà ló máa kọ́ wọn máa jẹ́rìí sí. owó rẹ wo bí ibi tó fẹ́ kó wá rè é máa gbọ́ dúró. àfáà tí wọ́n ń gbowó. àwọn àfáà tí ń gbowó rè é. àfáà sọ ní kìdá. tówó rẹ bá lé ní 50 èyí tó bá kù. ìwọ ló ní. tó bá ti ń délé ló máa gbọ́ pọ́n la. àmọ́ tí ò bá ti pé má wà ó ẹlọ́múdé ti wòlímọ̀ mi. bẹ́ẹ̀ni níbi tá a bá dé yálẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀. bàbá mi àgbà Abdulaziz. ọ̀dọ̀ wọn là ń lọ báyìí. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ìdí tí mo fi gé kúrú bẹ́ẹ̀ ni pé ṣé wà ṣúgà wa ti sọ ó ní ìṣẹ́jú márùn-ún ni mo ti gbọ́ bẹ́ẹ̀ kẹ́dá kò kẹ́ gbà fún mi bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà náà mo wá kí àfáwa Lútífì ìlàlẹ̀ àmàmì ìlàlẹ̀ àmàmì ẹrù táwọn fà irú pọ̀ orí ò ní ta o ọrùn ò sì ní wọ̀ ọ́ bàbá ní farmers òun nìkan náà ni bí abáninádìwà táwọn ọmọ dàrú ti mú sí àjínà òun náà ni Adénákà Central Mosque òun náà ni bí abátúnlọ tabátúnbọ̀ Súfì òun náà ni lẹ́yìn ìwé àgbà náà èwo tún ló kù Adénákà Central Mosque òun náà ni pápá ọlọ́rọ̀ òun náà ni ó tó wá kálẹ̀ kéwú iṣẹ́ bíi mẹ́fà nìkan làfà yìí ń ṣe ó tún wà ń ṣiṣẹ́ mẹ́fà yẹn ìkan ò sì dín kan lọ́wọ́
tí wọ́n bá jókòó tí ilé kéwú lásán pọ̀ fẹ́ kọ́ mọ́ ń kéwú sẹ́yìn aláyè lọ bì kan ọlọ́wọ́n ṣàánú yín o ọlọ́wọ́n ṣàánú yín o wọ́n ní mọ̀ ń wá sọ́là ìlà bìlìhùrùmá wọ́n mọ̀ sákọ̀tà ìlà bìtẹ́rìkìlìhùrùmá àwọn ọ̀wà yìí náà lẹ́jọ́gún láwọn bàbá wa wọ́n ní alẹ́kìsọ́lù lè hamida mímọ̀ wá ibi rahman ẹ̀ wá ré nínú àwọn ẹ̀bùn ọlọ́run tọ́lọ́run máa fún yẹn ní ọlọ́run ní jókòó lára ọlọ́run bá dúró tì yín ọlọ́run ní fi yín sí yọ̀wọ́ láwọn bàbá wa tí wọ́n wà ń kalẹ̀ àwọn ọmọ wa ni wọ́n ní ká ṣe àdúrà fún gbogbo ẹ̀yàn ọmọ wa oníwòlímọ̀ ọlọ́run ṣàánú yín o ọlọ́run dúró táwọn òbí yín o ọlọ́run ní dààmú yín o ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run yìí tẹ́mi fẹ́ fi ṣàdúrà fún ọ ni pé bí wọ́n ṣe dárúkọ mi mọ́ àwọn òbí kí ni mo fẹ́ sọ báyìí nísì ìka tí mi ń gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rántí ọjọ́ kan bàbá wa ṣùgbọ́n ọlọ́run sábà wọ́n pè wọ́n ní òde kan ní Èbúté Mẹ́ta West ibi ìyàwó ni wọ́n pè wọ́n lọ́jọ́ náà wọ́n á ní kí wọ́n wá tọrọ àlùbáríkà fún àwọn oníyàwó àwọn tó ń ṣèyàwó ńjọ́ náà òun náà ni àwọn dókítà wa Yusuf Dr. Yusuf la máa pè wọ́n ní Unilag ni wọ́n wà ńgbà náà àwọn ni wọ́n ń ṣèyàwó ńjọ́ náà bàbá wa lè lọ àwọn sẹ́wù Ismail Rọ́jí ni wọ́n rán lọ àfẹ́gbọ́n sọ fún bàbá yẹn àwọn àfa mẹ́ta ni àwọn mẹ́wọ́n sọ fún àwọn méjì míì bàbá àfa àgbà kan láti Ìlọrin àti bàbá wa Musa Agboola àwọn ni wọ́n ní kí wọ́n á ṣàdúrà ńjọ́ náà ẹni tó kọ́ máa sọ̀rọ̀ bàbá wa nílọrin wọ́n sọ̀rọ̀ nípa pé ohun táwọn fẹ́ fi tọrọ àdúrà ńjọ́ náà kò sí àdúrà míì tó tún jù lọ mọ́ láyé pé kìnìún yẹn sì ń bẹnu Kùránì téèyàn ọba ti kà á tàbí bẹnu òrùn téèyàn gbọdọ̀ kà á lòrùn téèyàn ọba ti kà á pé kìnìún yẹn ṣe kíni irun yìí ò pé nìyẹn wọ́n ní kìnìún ọ̀hún náà ní Suratul Fatiha ẹ wò sẹ́bẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ngbà tí wọ́n padà máa pé bàbá wa Musa Agboola àwọn náà bá sọ pé ohun táwọn ní o sọ kálímọ̀ tí ń bẹ nínú òrùn kálímọ̀ ẹ̀yọ̀ kan náà ni téèyàn ọba ṣe wọ́n ní wọn ò pé mo wá wò pé bàbá yẹn bá wọn aṣọ ní kò sí ohun táwọn fẹ́ sọ jójú kí ni lọ Takbiratul Ihram téèyàn ọba ti ṣe nínú òrùn irun yẹn ṣe kí ni owó ni àwọn àjọjọ́ kọ́ àti àwọn Ustaz Ismail ní wọn ni Ashir àgbọn tí bàbá yìí lákọ̀ọ́kọ́ bàbá kejì náà mọ ní ẹ̀yin náà ń kọ́ mùrìtájìlú ní yín èmi náà mọ̀ mùrìtájìlú ẹni tí mo tọrọ bọ́ sí lọ́gbàrí lẹ́sẹ̀ ìkẹsẹ̀ ni báwọn náà bá gba máìkì wọ́n wá kí gbogbo àwọn èèyàn wọ́n ní mo tẹ́mi ní ọ̀sọ̀ tẹ́yìn ọba ṣe nínú irun wọ́n ní kíní ọ̀hún irun ọ̀hún ò pé bí ti wú ọmọ ṣùgbọ́n táwọn ní àlàyé nú àlàyé táwọn sì tún yàtọ̀ sí ìtàwọn bàbá ṣe wọ́n ní alákọ̀ọ́kọ́ pé ọ̀rọ̀ náà mẹ́ta ló pín sí ṣùgbọ́n ẹyọ kan náà sì ni òun náà ni atahiyatu lillah wọ́n lé ọ̀rọ̀ yẹn mẹ́ta ní bẹ́ẹ̀ mo wá wò pé ọ̀rọ̀ yẹn mẹ́ta nú atahiyatu lillah lóòótọ́ sì nígbà tá a gbọ́ pé atahiyatu lillah atahiyatu lillah at-tayyibatu salawatu lillah. ẹlẹ́kùn ọ̀rọ̀ yẹn àdúrà ni àbádùá kọ́ àdúrà ni. ta ló ṣàdúrà yẹn anabi ló ṣe é. sallallahu alayhi wa sallam. ngbà anabi wa ṣàdúrà tán wọn làwọn mọ̀lẹ́kà wa anabi ṣàdúrà tán ọlọ́run lẹ́yìn mọ̀lẹ́kà ẹrú mi wá bá mi ó ṣàdúrà fún mi ṣé ọ̀yà káyìn náà bá mi kí ni. assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. àríkà anabi kọ́ ló ṣàdúrà fún rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹta wọn lọ́lọ́run ni ẹrú mi wá bá mi ó kí mi ẹ bá mi kí kí ló dé ẹ̀yin náà tún wá ṣe kí ni ẹ tún ṣàdúrà fún ànábì ẹ̀ náà wá kí mi ṣé ọ̀yẹ́ káyìn náà ṣàdúrà fúnra yín náà bá ní kí ni. assalamu alayna wa ala ibadillahi salihin. àfa wa sọ pé tó ohun táwọn bàbá sọ nìyẹn o táwọn méjèèjì sọ èyí tèmi náà sọ yẹ dákun sọsẹ kó dànù bí ọ̀sẹ̀ nìkan tó rí nǹkan kan kó dànù yóò wá wọlé àwọn ọ̀rọ̀ mẹ́ta táwọn bàbá wa yìí sọ yìí gbogbo ẹ̀yin ọmọ wa ẹ̀ ní ọlọ́run ó jẹ́ lálùbáríkà ọlọ́run ó jẹ́ lálùbáríkà gbogbo ẹ̀yin òbí ọmọ pátá àlùbáríkà ọlọ́run ó ta fún yín o ọlọ́run ò ní jẹ́ kí ẹ sábàámọ̀ pé kí lẹ sí wàlímọ̀ fún torí pé òjíṣẹ́ ọlọ́run ànábì sọ fún wa ó ní mi wálídì ní wájìdì mi wájìbì ní wálídì aláwòládì sàlàsà
alákọ̀ọ́kọ́ owó jọ́ràn ọ̀yàn lórí òbí láyé tó yẹ kó ṣe fọ́mọ oríṣi mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ayùn sínú ìsìnmọ́ ìsà wàlàdà wọ́n ní tá a bá mú ọmọ wa tá a bá bímọ ká wá orúkọ tó dáa ká sọ àti bí àwọn ọmọ wa tó bá ń gbé àwọn orúkọ tí wọ́n sọ àwọn orúkọ gidi ni orúkọ ní ọlọ́run ojú oró yìí o. ẹlẹ́ẹ̀kejì àyù àlímọ̀ wílìkì tá a bá ìsà akọ̀là tọ́ bá dàgbà káwa kọ́ ọlọ́rọ̀ ọlọ́run ṣèbọ̀rọ̀ ọlọ́run náà lẹ torí ẹ̀ mú ọ wá lé ké ń bí ọ̀rọ̀ náà ọlọ́run ó di òṣìṣẹ́ fún wọn kùránì náà ọlọ́run ó di ọba wọn ṣiṣẹ́ yóò wọ láàfà tó bá wà kó àfà àbùláì lẹ́kọ̀ọ́ náà tí kùránì tí wọ́n wúlò fún wọn tó ṣiṣẹ́ fún wọn àwọn ọmọ wa yìí ọkùnrin wọn obìnrin wọn àlùbáríkà náà ọlọ́run ọ̀tá fún wọn. ẹlẹ́ẹ̀kẹta àyùsà wíjàwú ìzà àdìràkà táwọn ọmọ wa bá dàgbà ọkùnrin wọn àwa náà lọ́lọ́run ó jẹ́ á lè fẹ́yàwó fún wọn táwọn ọmọ wa dàgbà àwọn obìnrin wọn àwa náà lálẹ́ ṣe kínni lálẹ́ fi wọn lọ́kọ gbogbo oríire báyìí náà ọlọ́run ó pín kárí ẹni kọ̀ọ̀kan wa àwọn ọlọ́run yóò máa bá gbogbo wa o àwọn bí láyọ̀ ọlọ́run jà padà sílé láyọ̀ gbogbo ọ̀ràn tí ń jẹ́ nǹkan ara ìbànújẹ́ kò ní tọ́sẹ́ ní kọ̀ọ̀kan wa ìbànújẹ́ ta gbé kò lé ọlọ́run bá a sọ dídùn ní bisimilahi rahman rahim wàláwù lẹ́bi láìlá ilà huwa ánìmọ̀ ọ̀gáàdì wa ṣahada huwa rahman rahim wàláwù lẹ́bi láìlá ilà huwa alimalik alikudu asala alimumi alimuhamin alaziz aljabbar alimutakabir subhanallahi amma yushrikun wàláwù lè khaliqu libaru musawwir láwù lè asma'u lè husna يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم. الفاتحه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Amina ya Allah. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Amina. Ẹ jẹ́ gbọ́ kí n gbé máìkì fún bàbá mi máìkì yóò gùn má sí o. Síwájú kí n tó pe bàbá wa Lutfi ẹlẹ́kùn ẹ súnmọ́ mi ẹ fẹ́ kó na bàbá wa gbóníwàsí. His Eminence Professor Sheikh Abdulrazak Mubashir Waliola Afakallah. Afakallah. Bàbá wa Khalifa wọ́n kò na bàbá wa gbóníwàsí pẹ̀lú owó tí ò tó nǹkan. Insha Allah. Ẹ má bínú pé mo pè bẹ́ẹ̀ kì í ṣe pé àmọ́ iye owó ṣùgbọ́n a pè bẹ́ẹ̀ láti fi yẹpẹrẹ owó fún ìmọ̀. Allah. Torí ẹlòmíràn máa gbé àádúró bá no kò sí owó tá a fi pọ́n ìmọ̀ lé tó déédéé ní tí ìmọ̀ yẹn fẹ́ bí fún wa. Allah. Bàbá wa gba Afakallah wọ́n ní ẹ má bínú 30,000 kó máa lọ sọ́dọ̀ yín. Allahu akbar. Gbogbo ẹni tí ó bá kò na bàbá lẹ́ẹ̀kan náà ó ní àǹtú ọgbọ́n tí mo rò pa lè ṣe náà torí pé ọjọ́ ti lọ. Ọjọ́ yẹn ti lọ. Àwọn òbí yóò sì retí nǹkan kan ju kán gbọ́ pé àwọn ọmọ àwọn fẹ́ kéwù lọ. Insha Allah. Bá a bá tún fẹ́ dà wọ́n láàmú ló kú ká tún máa dọ́gbọ́n béèrè kọ́bọ̀. Ṣùgbọ́n bó ti wá rí yìí náà ẹ jẹ́ àṣẹ ní open mind àbí ká pè ní voluntary. Gbogbo ẹni tó bá fẹ́ dá sí owó bàbá wa gbóníwàsí oníyànjú ẹ bá ń gbé kéèkan sápá abẹ́hùn kẹ́sì bá ń gbé kéèkan sápá abẹ́yìn náà ẹ ṣeun bàbá mi. Gbogbo ẹni tó bá fẹ́ dá sí kò lọ bàbá wa gbóníwàsí. Ọwọ́n ní owó bàbá kéré ẹ má bínú gbogbo owó tá à ń fún yín ó yẹpẹrẹ. Ó yẹpẹrẹ. Kèé wá ṣe pẹ́yìn lẹ kéré owó tá a fún yín ló kéré. Owó tá a fún yín ló kéré. Ọmọ mi ó ti pẹ́ dé. Bàbá wa gbà láti dáhùn dáwà. Ó ní ìwé ti pọ̀ jù ọmọ dáadáa so sáré wo. Mo ti ń lọ mo ti ń gbọ́ wá sí láyé. Eléyìí tún hẹ̀rì mọ́ o. Ó tún hẹ̀rì mọ́. Oníyàntú nígbà tó ní wáàsí ò bá dá wa dó MC ò gbọ́dọ̀ dó wáàsí dó. Bẹ́ẹ̀ni. Bá a mú bó bá ń gbà. Àwọn ọmọ ó yá ẹ má bọ̀ ẹ wá gba kéwù. Ẹ wá ẹ sún àga. Bàbá àgbà Afakallah. Ẹ ní jábọ́ láíláí. Amina. Oníyàntú. Ẹ máa ga sí ni. Fọ̀fọ́túlà kún mi fìfọ́. Wallahu yuhibbul mufaffifin. Àgùnlà mo kó yín jẹ mo láyé gan. Dákun jẹ́ kí n yàdí. Afakallah. Afakallah o. Kálukú wá dó sẹ́yìn ọmọ ẹ̀. Kálukú ó dó sẹ́yìn ọmọ rẹ̀.
ó yálẹ̀ kẹ́nà. oníkìsì yẹ ọmọ yẹ fi olè mari omi àkíyì. kéésò ní. ìyẹn gbọ́dọ̀ súnmọ́ mi èèyàn lónìí. ẹni tó bá ti tètè sẹ́yìn ọmọ ti yín tẹ́ ẹ bá ti pé mẹ́fà ẹ jẹ́ á mọ̀ tẹ́yìn bá ti pé mẹ́fà ní fámìlì yín ẹ jẹ́ á mọ̀ ká dẹ́yìn lóhùn kẹ́ máa lọ́n ti yín. àbí. bá mi ẹ dó sẹ́yìn ọmọ yín ọmọ òun lẹ bá wá abẹ́mi lẹ bá wá ni èmi ò sọ ọmọ yín àbí ní àwọn bàbá ní bàbá yín o tẹ ẹ ṣe ọlọ́run ní bá ti yín jẹ́. ẹni tó bá ti tètè pé mẹ́fà ẹ sọ fún wa ká dẹ́yìn lóhùn kẹ́ máa. ká dẹ́yìn lóhùn kẹ́yìn máa lọ. ẹ̀yin tẹ́ ẹ bá ti tètè pé mẹ́fà ti yín ẹ sọ fún wa ká dẹ́yìn lóhùn kẹ́ máa lọ. ká dẹ́yìn lóhùn kẹ́ máa lọ. ló bá tán. ó ti tán nìyẹn. àǹkúnlẹ̀. mo ti jẹ́ nìyẹn. ẹ ṣeun. ẹ dó sẹ́yìn ọmọ tẹ́ ẹ bá wá. ẹ dó sẹ́yìn ọmọ tẹ́ ẹ bá wá. ẹ lè tó ẹ lè line up. on a single line. on a queue. ẹ wà lásẹ̀mblì nù ẹ wọ́n bínú sá. ìgbà tí mo wà ní school when I was in secondary school I was fortunate to be the assembly prefect. wọ́n ní owó táwọn ọmọ yẹn bá kó wá wọ́n ní ká gbà bẹ́ẹ̀. ká gbà bẹ́ẹ̀. ẹ fún wọn ní tẹ́ ẹ bá nígbà náà. ó dà bẹ́ẹ̀. ẹ sì má ti lọ dúró tì wọ́n lẹ́yìn kan fi parí kan fi gbà kí ó tán. ọ̀ndà Allah akbar ẹ ṣe ẹ kó fún 20 náà pè 20. ẹ̀yin lówó lọ́wọ́ à bẹ́ẹ̀ bá lówó tí ò gbowó lọ́wọ́ sáwọ́ lòsì ni kò sí. sáwọ́ lòsì ni ó ti gbà á. ẹ̀gà yes na so o ṣe ń gbà pẹ̀lú ògùn bàbá lọ́kọ irú mi lọ́fẹ̀ẹ́. àmín irú bàbá ṣúgà. gbà mí ó wá sí àmì tí mo lọ yunifásitì tí mo dé tí mo sáàfù. tẹ́tù sí masters lọ́wọ́. tí ó bàbí tó ara bí oṣù mélòó sí ń pè ìgbẹ́ wá bá ń sẹ́ pẹ́nu. àbí. sáwàǹkó. lẹ́yìn jami àgbẹ̀ ń tẹ̀lé wa wọn. ogun ẹ̀ tẹ̀lé wa wọn ni ó ń dà ẹ̀gà bẹ́yàn bá gbọ́n tó wa kò lè kọ́ tó wa ńlá fi ṣe ìṣẹ́jú mélòó lówó fi pé ẹ ṣe kò tí èmi ẹni wọ́n fẹ́ dẹ́ mo yà pé mo yà gbà kí ló kọ́ mọ́tò. abúlé ọ̀nà GWA 769 G769 tó. bàjẹ́ mọ́. ẹ̀yin àyẹ̀ má fọ́. ẹ má fọ́. ẹkú ẹ náà fẹ́ mi náà. ọlọ́wọ́ la kù. ọlọ́wọ́ ọ̀rọ̀ yín sí mi àbí dádì. bàjẹ́ tèmi ó. bá fún yín kò ẹ fún mi lọ́wọ́. ọlọ́wọ́ la kùrà ní màmá jẹ́ tèmi ò bàjẹ́ mọ́. ọlọ́wọ́ la kùrà ní màmá jẹ́ tèmi ò bàjẹ́ mọ́. ọlọ́wọ́ la kùrà ní màmá jẹ́ tèmi ò bàjẹ́ mọ́. bàbá ṣúgà àníṣe. ọlọ́wọ́ la kùrà ní màmá jẹ́ tèmi ò bàjẹ́ mọ́. ọlọ́wọ́ la kùrà ní màmá jẹ́ tèmi ò bàjẹ́ mọ́. ọlọ́wọ́ la kùrà ní màmá jẹ́ tèmi ò dàrú mọ́. ayé mi ti ń dà tó ń dùn alukura ní ìlú mi jẹ́. ayé mi tó ń dà tó ń dùn alukura ní ìlú mi jẹ́. àlìká ti bí ṣe ti gbọ́ ṣe ti gbà àlìká ti bí níjọba. ṣe ti gbọ́ ṣe ti gbà àlìká ti bí níjọba. ṣe ti gbọ́ ṣe ti gbọ́ ṣe ti gbà àlìká ti bí níjọba. ṣe ti gbọ́ ṣe ti gbà àlìká ti bí níjọba. àlìká ti bí làfà wá. àlìká ti bí làfà wá. àlìká ti bí foundation. àlìká ti bí níjọba. àlìká ti ṣe ti gbà àlìká ti bí làfà wá. Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Ya Rasulallah. Annabi Muhammadu. Annabi Muhammadu. Annabi kashiful ummati. Annabi Muhammadu. Annabi Muhammadu. Annabi
Yorùbá yé ya Mustapha Sayyidi ya Mustapha Sayyidi Mustapha Sayyidi ya Mustapha Sayyidi Mustapha. ó yá ẹ̀dá gbogbo ẹlẹ́ẹ̀kan náà ẹ̀dá máa bọ̀rọ̀ táwọn onílù yẹn lẹ́ẹ̀kan náà káwá ná fáwọn onílù tí yóò ní bàjẹ́ wọ́n tó bá ń dun àwọn onílù ò ní rí bànújẹ́ ẹ wá bá ń dun àwọn onílù ẹ wá bá ń dun wọn ná ó yẹ ìyẹn onílù ya Mustapha Sayyidi ya Mustapha Sayyidi. gbogbo ẹ̀yin oní òbí ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀jẹ̀ ọ̀sìn gbogbo àwọn onílù yẹn ó yá àwọn nìyí Mustapha Sayyidi. ó yá àwọn onílù ẹ̀yẹ wọn sí àwọn Mustapha Sayyidi. àwọn onílù ẹ̀yẹ wọn lé. Ya Mustapha Sayyidi. ẹgbẹ́ bá àwọn onílù kúrò náà. Mustapha Sayyidi. Ya Mustapha Sayyidi. Ya Kashifu Likumati. Ya Mustapha Sayyidi. Dalailu li khairati. Ya Mustapha Sayyidi. Ya Mahabubu Nabi. Ya Mustapha Sayyidi. tí a bá fẹ́ wà into pé tí wọ́n ń pè ní sẹ́ríkọ̀ ìlèmíyà ibi abágbọ́rọ̀ a gbọ́dọ̀ ṣe àfitì rẹ̀ síbẹ̀ ọlọ́run gbogbo àwọn tí ìwọ́n wá níbi tó ti tò wá tá a gba mímọ̀ látara wọn àwọn bàbá àwọn tó ti lọ ọlọ́run bá kẹ́wọ́n gẹ̀ wọ́n. Àmín. àwọn tó wá kù tí mo fi sori níjókòó yìí àwọn bàbá wa tí a fi tọ̀tọ̀ dárúkọ wọn àwọn bàbá wa Abdulaziz Ashir ọlọ́njẹ́ àríyí pẹ́ ìlàlẹ̀ àmàmì fún bàbá wa bí mo ti kí yín ni mo fi kíkí yín kí àwọn ṣíkú wa gbà níjókòó ṣíkú wa afakẹ́lá ọlọ́mọsá jẹ́ pẹ́ fún wa ọlọ́jẹ́ pẹ́ fún wa ìmọ̀lẹ̀ aláyé ọlọ́mọdé owó òkú láyéláyé ọlọ́mọkùnrin hání lọ́dọ̀ ọlọ́m ìlàlẹ̀ àmàmì bí mo ti wá kí yín náà mo kí ṣékù wa ṣífù ìmáàmù ní Adélékè Central Mosque ìmáàmù wa Tajudeen ìlàlẹ̀ àmàmì insha Allah wọ́n fi ti gbogbo èyí tí mo kí ni ẹ̀dọ́kun gbogbo òjò kó àfa ẹ má bínú mo kí Alhaji wa Sulaiman mo kí àfa alájí ṣe ájì owó yálé mo kí gbogbo yín bẹ́ẹ̀ ìmáàmù onísà mo kí yín bí mo ti wá kí gbogbo ènìyàn mo wá fi kíkí nì náà mo fi kí bàbá wa àlìkáàtì bí. Gàtí náà ń dàbò yá lóyàná kàtẹ́bí náà ń dàbò yá lóyàná kàtẹ́bí náà ń dàbò yá lóyàná. Torí àkókò ẹjọ́ dúró bẹ́ẹ̀ bí mo ti wá kí yín ni èmi mo wá gbẹ̀kọ́ látara gbogbo ohun tí àwọn àfáà ti ń sọ láti jókòó pé wàlẹ́ sàkúlù mọ́ yóò rọ́fù yóò kọ́ lù àìbẹ́ ẹ̀kọ́ ni torí tó bá yẹ pé àwọn ṣèkì wa wọ́n fẹ́ ṣe analysis lórí fataha àní kòmbi wọ́n wá ní gbogbo ọlá tó pọ̀ bó ti pọ̀ tó ní ọkọjá abẹ́ ọlọ́wọ́ wọlé abẹ́ ọlọ́wọ́ gbogbo tó kù níbẹ̀ kì í ṣọjọ́ òde lè máa ń lérí mímọ́ ayé mímọ́ wà lọ́tọ̀ èyí ò ní time tí ó máa ṣe analysis tí ara rẹ̀ ó balẹ̀ tọ́ka rẹ̀ ó balẹ̀ ọlọ́wọ́ wọlé abẹ́ ọlọ́wọ́ mímọ́ ara yẹn ọlọ́mọdé ó bàjẹ́ àwọn náà ọlọ́mọdé ó bàjẹ́ wọ́n fi ẹlẹ́ ṣàdúrà fún gbogbo òbí ọmọ oníwàlímà àwọn ọmọ oníwàlímà gbogbo àwọn ẹbí tá a tẹ̀lé wọn wá wọ́n ní àlùbáríkà láàrá ló ń gbé o àlùbáríkà láàrá ló ń gbé má gbà tààrà tèmi fún ẹlòmíràn. Àlùbáríkà láàrá ló ń gbé. náà bẹ́ẹ̀ náà mo wá fi ṣe àdúrà kí n tó gba kéwú tí n bá ṣe àdúrà fún ṣéèkù wa Al-Lutifi yóò nítumọ̀ ọlọ́run o ìràwọ̀ yín ti ń tàn ọlọ́run má jẹ́ owó ọkùn láéláé. Àmín. gbogbo àwọn àsọ̀ǹgbè láàfà tí wọ́n tẹ̀lé yín pẹ̀lú ọkàn mímọ́ tẹ̀ fi ń darí ètò yìí tọ́lọ́ òní kò máa ṣe é ṣe ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́ láéláé ọlọ́ àkùrà hánì lọ́dọ̀ ọlọ́run ìjẹ́ ń gbà náà
pẹ̀lú gbogbo yọ̀ǹda yìí bàbá wa ṣé bísímẹ̀ ṣé ẹ yọ̀ǹda bàbá aha Allahu Akbar náà nígbà náà ṣékù wa Dr. Sugar ọ̀hún náà ò ní bàjẹ́ ìlàlẹ̀ àmàmì insha Allah náà ní báyìí ẹ̀yin ọmọ ẹ farabalẹ̀ bí wọ́n ṣe kà fún yín náà lẹ́ka ṣùgbọ́n gbé bí ẹ̀kọ́ ọkàn jẹ́ pé tàlíkìnù gbọ́dọ̀ gbáwájú ni gbogbo tó bá kọ́ ìtòrí ẹ̀ka ni ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run ò ní jẹ́ ṣe àṣìkà ẹ̀ ní ṣì kéwké lẹ́yìn èní ẹ mọ̀ sí àlùbáríkà lọ àlùbáríkà yìí ò ní wọ mi ògo yìí ò ní wọ mi ọ̀là a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة سورة الفاتحة مكية مكية أوي بان مكية وآياتها سبع وآياتها سبع بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين سورة البقرة سورة البقرة مدنية مدنية وهي 200 وهي 200 وست وثمانون آية وست وثمان آية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك هم المفلحون اللهم اجعلنا من المفلحين آمين
بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية وآياتها 7 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية وآياتها 286 بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا ọmọ mi ní wàláyé èmi ni mo bì í ọ̀gá ní bá a dára àfi ìṣèyàrá ni èmi ni mo bí èmi ni mo bí wàláyé èmi ni mo bí bóyá èmi ni mo bí wàláyé èmi ni mo bí ọmọ mi bá a dára àfi ìṣèyàrá ni èmi ni mo bí ọmọ dáadáa èmi ni mo bí ọmọ tó kéwú èmi ni mo bí èyí tó kàwé èmi ni mo bí ó ṣe dáadáa èmi ni mo bí ó ṣe dáadáa
ọmọ akuri aduto ọmọ kafa tiyata ọmọ kafa tiyata ọmọ kafa tiyata ojú kaba kọ́ra lẹ́kan ojú kaba kọ́ra délẹ̀ ojú kaba kọ́ra lẹ́kan ojú kaba kọ́ra délẹ̀ báríkà tí yóò ya báríkà tí yóò ya kàtá báríkà tí yóò ya. Bismillahirrahmanirrahim. Suratul Fatiha. Makiyatun wa ayatuha sab'un. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة البقرة مدنية وآياتها 286. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا ẹsẹ sùúrù ẹ má ti yẹ wọn sí ẹjọ́ ẹsẹ sùúrù ẹjọ́ tó yọ lọ ẹsẹ sùúrù ah tó yọ lọ àtànẹbì gbogbo ẹyọ mẹ ẹkọ mẹ tó yọ lọ gbogbo ẹyọ ẹkọ mẹ ẹkọ mẹ ah ẹkọ kọ mẹ nẹ tó yọ lọ ẹkọ mẹ ẹjẹ dá àwọn òbí wọn ma àwọn afọwọ́ wa mi ní sẹ wọn fẹ́ yẹ wọn sí ẹsùn sẹ ẹdá gbọdọ ẹmọ bìnrin ẹyin òbí la ní kẹ dúró àwọn ọmọ yẹn ní kẹ kọ mẹ. kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà tó yọ lọ. ó yá ní ẹ̀kẹ́ náà tó yọ lọ àtànẹbì sẹ́ẹ̀sì ibàyẹn àwọn afọ ni wọ́n wá ń bì àwọn ẹlẹ́kọ̀ọ́ wá ń bì yìí ẹ̀dá kò tó yọ lọ gbogbo alẹ́ ẹ̀kẹ́ náà ẹ má wá jẹ́ ká rọ́ọ̀ṣì tó yọ lọ àtànẹbì ẹjẹ́ dá àwọn òbí mọ́ yàtọ̀ sẹ́yìn ọmọ ẹjọ́ ọjọ́ ìyẹn ti iná dé ó yá bá parí. ó yá wọn ní káwọn afọ àwọn máa bọ̀ kẹ́kọ̀ọ́ wá yẹ wọn sí ìdùnnú ló máa jẹ́ o máa fọ́ ọmọ pa mí lẹ́kùn ó yá ìdùnnú ló máa jẹ́ o máa fọ́ ọmọ pa mí lẹ́kùn wọ́n iná jù dáná ó yá làwọn múlì báàlì bú náà ẹgbẹ́rẹ́ ọ̀hálẹ́ mi àbọ̀dá òde tó ń gbogbo tó a sì tún sọ ọ̀tọ̀ lórí mi wọ́n ó sọ fún ọmọ yìí. ó yá àlá àlá àlá
Nasiri Allah 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 ya sana ya sana ya sana ya sana ya Nasir Allah Allah. Ó ti tán. Òbí ẹ̀ máa kú. Ọjọ́ gbogbo ọmọ tó kọ́ ọmọ bọ̀ yẹn kó àtúntò àgbẹ̀jọ́. Ìwé. Wọ́n náwó fún ìyàwó ní ìnáwó. Ìwé. Ẹ bá ń kó òfin wọn. Ẹ pa ọmọ yẹn dà. Ẹ kó òfin wọn. Onílù ó yá. ẹ̀yin ọmọ tí ẹ kà kéwú tán sí ẹ máa bọ̀ wájú mi kẹ́yìn náà wá gba ẹ̀tọ́ yín tó o bá ti wá ó lọ nìyẹn o. Ẹ jọ. tó o bá ti wá ó lọ nìyẹn o. ó yá àwọn ọmọ tó kà kéwú tán sí dà ẹ máa ó yá ẹ ha tiwọn náà fún wọn. Ó yá gbogbo ọmọ yòókù ká máa bọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية وآياتها 7 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك
ọ̀sẹ̀. Wà í. Ó yá Allahumma 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 Allah ó ti dá Allahumma Allah. Gbogbo ẹni ká máa bọ̀ ó ń bẹ lára àwọn ọmọ ibi tí wèrè kọ́ máa bọ̀ àwọn yòókù ẹ̀dá gbogbo àwọn yòókù ẹ̀dá ó yẹ máa bọ̀ ẹjọ́ ẹ wálé ẹ máa bọ̀ yọmọ yìí ẹ máa bọ̀ wọ́n bí alájà ẹjẹ yẹn ẹjẹ bá mi pé máa bọ̀ ó yá máa bọ̀ ìwọ náà bọ̀ àwọn yòókù yìí dà máa bọ̀ ajá àwọn yòókù yìí dà wọ́n padà da gbogbo ẹ̀rú àwọn yòókù yìí dà ṣé wọn gba sàtífíkẹ́tì àbí dójà yàrá jà mọ́ bọ̀ ẹ̀dá kan ìpẹ́ ìjọ ẹ̀jọ́ ìwé yẹn dà fáì àfa gbà lọ́wọ́ mi ìwọ náà gbà ọpọlọ wọn dà. ìwà bá lọ́bù sí wa dàlá àbẹ́dí àbúrò ní fàkírù wà dára wàlá wàí tó bá rí bẹ́ẹ̀ iná sọ́lá ta alànàbí yìí dà wá iná sọ́lá alànàbí yìí dà wá tó bá rí bẹ́ẹ̀ iná sọ́lá ta alànàbí yìí dà wá yàsíkọ́ ní kùlùbà iná sọ́lá ta alànàbí yìí dà wá tó bá rí bẹ́ẹ̀ iná sọ́lá tẹ̀lé yìí dà wá iná sọ́lá alànàbí yà àwìyálì màsáyà ló bá dìgà tàháyà sọ́ọ́lì àlá Muhammad wíwúṣídì wálé àdá yà àwìyálì màsáyà ló bá dìgà tàháyà sọ́ọ́lì àlá Muhammad wíwúṣídì wálé àdá yà. Ọ̀yà fi wúpìyì kàfánà fi wúpìyì kàfánà sẹ́yìn mú wàdà tàánà adélíbi wúpì tán.